ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá nìran mi. Ẹ kú dédé àkókò yìí o. Ọmọ Yorùbá àtàtà nílé lóko lẹ́yìn odi. A kí yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbé àṣà lárugẹ, tẹ́ ẹ fẹ́ jẹ́ kí àṣà wọn parun. Ẹ̀yin náà ẹ ní parun tọmọtọmọ o. Ẹ ní parun tọmọtọmọ. Ogun àìkú Ọlọ́run Ọba yóò ṣe fún yín o. Ogun àìkú ni ọmọ bíbí tá a bá ti bímọ. Ogun àìkú ni ọmọ tá a bá wá bí tó bá mọ àṣà wa. Inú wọn dùn. Bẹ́ẹ̀ ni lágbára Elédùmarè ayé wa dùn bí àgbáyùn o. Ayé wa dùn á tòrò mínímíní bí omi àfòwúrọ̀ pọ́n. Ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá nìran mi. Ẹ wo lónìí a fẹ́ dárúkọ ìràwọ̀ tó jẹ́ wípé a mọ̀ ní èdè Gẹ̀ẹ́sì ní zodiac sign. A fẹ́ sọ ní èdè Yorùbá. Ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá nìran mi. Ọmọ tá a bá ti bí ní oṣù kìíní ọdún, ìyẹn January 20 sí February 18, òun là ń pè ní ìràwọ̀ afẹ́fẹ́ oníbínú. Ọmọ tá a bá ti bí ní oṣù kejì ọdún, yẹn February 19 sí March 20, òun là mọ̀ sí ìràwọ̀ omi tí kìí ru. Ìràwọ̀ omi tí kìí ru. Ọmọ tá a bá ti bí ní oṣù kẹta ọdún, ìyẹn March 21 sí April 19, là ń pè ní ìràwọ̀ iná tó kan yánrán. Ìràwọ̀ iná tó kan yánrán. Ọmọ tá a bá ti bí ní April 20 sí May 20, là ń pè ní ìràwọ̀ erùpẹ̀ amọ̀. Ìràwọ̀ erùpẹ̀ amọ̀. Ọmọ tá a bá ti bí ní May 21 sí June 20, là ń pè ní ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà. Ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà. Ọmọ tá a bá bí ní June 21 sí July 22 ní ìràwọ̀ agbára omi. Ìràwọ̀ agbára omi. Ọmọ tá a bá bí ní July 23 sí August 22 ní ìràwọ̀ iná tó gbóná riri. Ìràwọ̀ iná tó gbóná riri. Ọmọ tá a bá bí ní August 23 sí September 22 ní ìràwọ̀ erùpẹ̀ funfun. Ìràwọ̀ erùpẹ̀ funfun. Ọmọ tá a bá bí ní September 23 sí October 22 ní ìràwọ̀ afẹ́fẹ́ márìmífín. Ìràwọ̀ afẹ́fẹ́ márìmífín. Ọmọ tá a bá bí ní October 23 sí November 21 ní ìràwọ̀ omi tútù. Ìràwọ̀ omi tútù. Ọmọ tá a bá bí ní November 22 sí December 21 ní ìràwọ̀ iná àtùpà. Ìràwọ̀ iná àtùpà. Ẹ jẹ́ ká wò ó. Ìràwọ̀ erùpẹ̀ mẹ́ta òun ló wà ń bí. Ìràwọ̀ omi mẹ́ta òun la ní. Ìràwọ̀ iná mẹ́ta òun ló wà. Bẹ́ẹ̀ sì ni a ní ìràwọ̀ afẹ́fẹ́ mẹ́ta. Ìbàfolú Èjìrẹ́ ńlọ ọkọ mi. Ẹ ṣeun o. Ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá nìran mi.